òmìnira Yorùbá. Aṣojú Odùduwà, a dúpẹ́ lọ́wọ́ Elédùà, a dúpẹ́ lọ́wọ́ àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá. Òmìnira ọmọ aládé ó ti kúrò láwàdà. Ọmọ Yorùbá ti pinnu àti dádúró. Odùduwà nation làwọn ọmọ Yorùbá ń pariwo níbi gbogbo láti lé títí dé ẹ̀yìn odi. Odùduwà nation kì í ṣe ọ̀rọ̀ eré mọ́. Ọmọ Yorùbá ti pinnu láti ya kúrò lára Nàìjíríà. Ìpolongo Odùduwà nation òmìnira ọmọ Yorùbá ọdún 1960 ló ti bẹ̀rẹ̀. Ẹnìkan ṣoṣo ló sì kọ́kọ́ gbé ìpinnu náà kalẹ̀. Orúkọ rẹ̀ ní Mòdíyù Adéníyì Òsínọ́wọ̀. Wòlíì ńlá ló yẹ ká máa pe ọkùnrin yìí. Ẹni tí ó ní ojú inú ni. Ó ti rí wípé ìbágbépọ̀ ọmọ Yorùbá pẹ̀lú àwọn ẹ̀yà tó kù kò lè rọgbọ. Ẹni tí Ọlọ́run ṣí ní ojú ẹ̀mí ni. Lẹ́yìn ọdún 5 tó gbé ìpinnu pé ó yẹ kí Yorùbá ya kúrò lára Nàìjíríà kalẹ̀ ni wọ́n pàdánù lẹ́ni ẹlẹ́ni. Ọdún 27 27 years ló wà tó fi gbé ìpinnu náà kalẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Láti ọdún 1960 ọ̀hún, ẹ wá wo ohun tí ojú ọmọ Yorùbá rí ní Nàìjíríà lórílẹ̀‐èdè tá a jọ ń pè nílẹ̀ bàbá wa. A ti wá dúpẹ́ lọ́wọ́ ìṣẹ̀dá ọmọ Yorùbá. Ojú wa ti là, gàgá ti ṣí kúrò lójú wa. A ti mọ ohun tọ́kàn lọ́rọ̀ ọmọ aládé. Yorùbá ti súnkàn gírí. A ti yíjú padà. Ariwo òmìnira Yorùbá, Odùduwà nation ó sì gba gbogbo ayé. Ẹ̀rí nǹkan, ilẹ̀ Yorùbá ó ń dùn bọ̀. Ìṣòro tí ọmọ Yorùbá ní ojú kòkòrò owó. A ní ìtẹ́lọ́rùn rárá. Ọ̀dàlẹ̀ ní Yorùbá. Ẹ wá máa gbọ́ o lórí ọ̀rọ̀ Odùduwà nation tá a gbé lọ́wọ́. Ọmọ Yorùbá tó bá dalẹ̀, Olúwa rẹ̀ ó bálẹ̀ lọ. Àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá yóò ṣe wọ́n bó ṣe ṣojú. Ọmọ Yorùbá tó bá fẹ́ gbàbọ̀dè fún àwọn akọni wa, bẹ̀rẹ̀ látọrí Ìbà Gani Adams, Ààrẹ Ọ̀nà Kakanfò, Lógún Ọ̀fẹ́, Sunday Igboho, Sunday ọmọ Adéyẹmọ, Òòṣà, Owó Baba Dami, Ìmáàmù Yorùbá, Alhaji Abdulrahim Àdúrànígbà, àti bàbá wa Ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè, àti èmi gángan aṣojú Odùduwà tí mò ń sọ̀rọ̀ yìí. Òfò ni Olúwa rẹ̀ ó ṣe. Ilẹ̀ dídà ni ó pa wọ́n. Wọ́n parẹ́ nílẹ̀ Yorùbá tìrantìran. Gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ gbégi dínà òmìnira Yorùbá wọn ò ní jèrè. Ọmọ Yorùbá ti jí lójú oorun. Èyí tó tiẹ̀ wá jọ wá lójú ni wípé àwọn ibi tí a àfojúsí fọkàn sí láti lé títí tó fi dẹ́yìn odi ni wọ́n ti dìde tí wọ́n sì ń pariwo òmìnira Yorùbá. Odùduwà nation ti dúró. Gbogbo àgbálá ayé ló sì mọ̀ pé Yorùbá ti ṣetán, wọ́n fẹ́ ní òmìnira. Ẹnu àwọn ọmọ àlè Yorùbá, àwọn kàńdá nínú ìrẹsì ni wọ́n ń yapa ẹnu lórí ọ̀rọ̀ Odùduwà nation. Àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá wọ́n mú wọn kúrò lójú ọ̀nà fún wa ká lè débi tá a fẹ́ dé. Àwọn alálẹ̀ wọ́n pa wọ́n lẹ́nu mọ́. Ọ̀ọ́bì Yorùbá country, Odùduwà nation. Ẹ̀rí nǹkan, ó ti digi àlọ́yè. Ilẹ̀ ìlérí tí ọmọ Yorùbá lọ. Ìbà Gani Adams, Kábíyèsí Lógún Ọ̀fẹ́, Sunday ọmọ Adéyẹmọ, Ìgbòho Òòṣà, Ìmáàmù Yorùbá Abdulrahim Àdúrànígbà pẹ̀lú bàbá wa Ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè. Ẹ̀yin lẹ kó wa débẹ̀. Ẹ wá so ara yín lóṣùṣù ọwọ̀ àti àwọn míì tá a lè dárúkọ tí wọ́n ń jà fitafita
kí ọ̀rọ̀ Odùduwà nation kó lè dúró ìrẹ́pọ̀ àti ìṣọ̀kan là ń fẹ́ láàrin yín bí ẹnu yín bá ti kò ní í sí wàhálà. Ìbà Gani Adams ẹ máa gbọ́ o. Sunday ọmọ Adéyẹmọ ṣé ẹ̀ ń gbọ́? Pírọfẹ́sọ̀ Bánjí Akíntóyè ẹ máa gbọ́ mi. Ẹ̀yin ni mẹ̀sáyà wa lọ́wọ́lọ́wọ́. Ojú yín là ń wò. Ìmáàmù Yorùbá àti gbogbo àwọn tá a lè dárúkọ àtàwọn tá a lè dárúkọ. Ilẹ̀ Yorùbá ó dọwọ́ yín. Ẹ má wo tàwọn ọlọ̀tẹ̀. Àwọn alálẹ̀lẹ̀ Yorùbá ló gbé yín dìde wípé kẹ́ wá gbà wá là. Ọ̀rọ̀ òmìnira ọmọ Yorùbá ọjọ́ pẹ́ tí olóyè Gani Adams ti ń jà lórí rẹ̀. Aṣojú Odùduwà mọ̀rántí ipa mánigbàgbé tí olóyè Gani Adams kó lọ́dún 1993. Àsìkò náà ni wọ́n dá Oòduà Youth Movement kalẹ̀ láti máa jà fún òmìnira ọmọ Yorùbá. Ọdún 1994 ni wọ́n yí orúkọ rẹ̀ padà sí OPC, Odùduwà People's Congress. Ìjọ ọmọ Yorùbá ní Gani Adams ń gbé níjọ́sí nígboro Èkó tí wọ́n fi sọ bàbá di èrò àtìmọ́lé. Ó ní oṣù tí bàbá lò látìmọ́lé nítorí ọmọ Odùduwà ni. Kábíyèsí lóògùn ọ̀fẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ọkùnrin ní Gani Adams ẹ̀jẹ̀ agbẹ́yẹ̀yẹ́ tì. Tá a bá tún wo ìrìn àjò ìmáàmù Yorùbá ọjọ́ ti pẹ́ tí àwọn náà ti ń bá ọ̀rọ̀ òmìnira Yorùbá bọ̀. Abdulrahim Aduanigba ìmáàmù Yorùbá ọ̀pọ̀ ìgbà ni wọ́n ti bàbá yìí náà mọ́lé látàrí òmìnira ọmọ aládé. Ìtòní gbàgbé wọn. Ọ̀nà ti ṣí fúnra Yorùbá kí ẹnu wo kò lókù pẹ̀lú ìṣọ̀kan gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi àti mọ bí à ń rè. Ọjọ́ àwọn bàbá wa ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè náà ti pẹ́ lẹ́nu iṣẹ́ ọmọ Yorùbá. Báwo ni Yorùbá ó ṣe ní òmìnira ni wọ́n gbé lọ́wọ́ látìgbà pípẹ́. Èròǹgbà wọn ní bí Yorùbá ó ṣe dá dúró tí ìyà ò sì ní jẹ Yorùbá. A dúpẹ́ lọ́wọ́ yín Bánjí Akíntóyè. Ìṣẹ̀lẹ̀ ṣe Sunday ọmọ Adéyẹmọ Sunday Ìgbòho òun náà wá dé. Ó wá fi ọba lé gbogbo ẹ̀. Ìgbòho dé ìlú mì tìtìtì. Ẹ̀rí gbogbo ẹ̀ tí ń sọ ṣùṣùṣù. Gani Adams Sunday Ìgbòho ìmáàmù Yorùbá ẹ gbára yín mú dáadáa. Ẹ dákun ojú yín là ń wò. Ìbà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò Sunday Ìgbòho òòṣà ìmáàmù Yorùbá Abdulrahim Aduanigba ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè. Iṣẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ẹ̀ẹ́nì kú sọ́nà bí èéfín. Igi kan ò sì lè dágbóṣe. Ẹ gbára yín mú dáadáa. Ẹ pé bíríkótó ẹ sì pé bíríkòtò. Ẹ fi orí okò sọ̀ọ́dún kárọ̀ dẹ ilẹ̀ Yorùbá. Ẹ máa gbọ́ o. Ohun tẹ́ ẹ bá ṣe là ń ròyìn. Gẹ́gẹ́ bí ohun tá a ti sọ ọmọ Yorùbá ti pinnu àti dádúró. Yorùbá country Odùduwà nation láti lé títí dé ẹ̀yìn odi. Ìwọ́de lọ́tún lọ́sì. Ariwo Odùduwà nation káàkiri àgbáyé. Ọjọ́ lọ́jọ́ tí Sunday Ìgbòho àti ìmáàmù Yorùbá wọ ìlú Adó-Èkìtì. Ìlú rọ́kẹ́kẹ́ ìlú mìtìtì tìlù tìfọ́n ni wọ́n fi pàdé Sunday ọmọ Adéyẹmọ. Ẹ wo èrò. Ẹ wo ojúlówó àwọn ọmọ Yorùbá tí wọ́n ń fẹ́ dáadáa fúnlẹ̀ bàbá wọn. Ìlú Adó-Èkìtì la wà yìí. Ìlú Adó-Èkìtì lẹ́ ń wò yìí ní ìpínlẹ̀ Èkìtì. Ọkọ̀ sísọ ariwo Sunday Ìgbòho máa wọlé káàbọ̀ nígboro ìlú Èkìtì. Ìwọ́de tí Sunday Ìgbòho òòṣà àti ìmáàmù Yorùbá ṣe wọ ìlú Òṣogbo. Ọ̀gá jù ó ṣẹ̀ṣẹ̀ wá yé wa pé lódodo
ọmọ Yorùbá ti ṣetán àti ní òmìnira. Odùduwà nation ó ti lálẹ́ wù. Ìlú Òṣogbo lẹ́ ń wò yìí. Ẹ wo àwọn èrò tí wọ́n tú yáyá tí wọ́n tú jáde lọ pàdé Sunday Adéyẹmọ. Ìlú Òṣogbo la wà yìí. Ẹ rí àwọn ọmọ Yorùbá nípínlẹ̀ Ọ̀ṣun. Owó baba Dámì, Ìgbòho ṣà, Sunday Ìgbòho àti ìmáàmù Yorùbá wọ́n bá àwọn èèyàn sọ̀rọ̀ nílùú Òṣogbo òròkì nílùú Àkúrẹ́ olóyè mẹ́kùn. Sunday ọmọ Adéyẹmọ ó lọ síbẹ̀ tọmọdé tàgbà ló tú jáde tí wọ́n sì lọ pàdé rẹ̀. Máa wọlé káàbọ̀ ni wọ́n ń ṣe fún òòṣà àti ìmáàmù Yorùbá. Ṣé ẹ rí nǹkan? Ẹ wo ìran, ẹ wo àwọn ọmọ Yorùbá tí ń tú kẹ̀tíkẹ̀tí tí wọ́n sì ń fi ìdùnnú wọn hàn sí Sunday Igboho. Odùduwà nation, Yorùbá country lẹ́nu gbogbo wọn pẹ̀lú àkọlé lọ́wọ́. Ẹ káàbọ̀, ṣé dáadáa lẹ́dẹ́ àti ìrètí yín lórin tí wọ́n ń kọ nílùú Àkúrẹ́ látẹnu gbogbo mùtúmùwà. Aṣojú Odùduwà, gbogbo bí nǹkan bá ṣe ń lọ àní jẹ́ kí etí aráàlú ó di àdúrà lókù. Kẹ́ ẹ máa fi ràn wá lọ́wọ́, iṣẹ́ pọ̀ ńlẹ̀. Aṣojú Odùduwà, a kí gbogbo ọmọ ẹgbẹ́ Yorùbá tó wà nílé àti lókè òkun fún àdúrótì wọn lórí òmìnira ọmọ Yorùbá. Èyí ló mú wa máa kán sáárá sí ìgbìmọ̀ àgbààgbà Yorùbá in diaspora, Council of Elders in diaspora, ẹgbẹ́ àgbàṣepẹ̀lẹ́ ọjọ́ àdálẹ́ tó kárí ayé. A kí yín o, a dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ kú àdúrótì, ẹ kú àfọmọnìyàn ṣe. Iwájú lẹ wà, ẹ̀ní dèrò ẹ̀yìn. A kí olùdásílẹ̀ tí wọ́n tún jẹ́ alága ìgbìmọ̀ ẹgbẹ́ àgbàṣepẹ̀lẹ́ ọjọ́ àdálẹ́ lókè òkun, Dr. Olúdáyọ̀ Ṣónáìkẹ́. Orílẹ̀-èdè Italy ni wọ́n ń gbé. Yínníyínní kẹ́ni ó tún lè ṣèmí ni. Dr. Olúdáyọ̀ Ṣónáìkẹ́, ẹ kú sẹ́ẹ̀lú. Gbogbo ìgbésẹ̀ yín là ń rí lórí ọ̀rọ̀ Odùduwà nation. Ẹ ṣeré bẹ́ẹ̀, ẹ jẹ́wọ́ ọmọ ọkọ. Adúpẹ́ gan ni. Ọ̀gbẹ́ni Kọ́lá Ọládélé, akọ̀wé ẹgbẹ́, a kí àwọn náà. Bàbá, adúpẹ́ lọ́wọ́ yín. Odùduwà ó gbè yín. Èrè ni obìnrin jẹ́ lábọ̀ ọjà. Ẹ kéré oko wálé. Kọ́lá Ọládélé, ẹ kú ètò. Ẹgbẹ́ àgbàṣepẹ̀lẹ́, ẹ ní rí àyọkú láàrin yín. Kẹ́ ẹ fi ọwọ́ pawú, kẹ́ ẹ fẹ́ rìgì jòbì kí iṣu ọmọ ó jiná fún yín jẹ. Ẹ ní dẹni ẹ̀dá fètè ẹ̀gàn pè. Ìgbìmọ̀ àgbààgbà Yorùbá in diaspora, ẹgbẹ́ àgbàṣepẹ̀lẹ́ ọjọ́ àdálẹ́. Ẹgbẹ́ yín ò ní tú, ẹ ní mọ̀nira. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Bàbá wa Ayọ̀ Ògúndìímú, ìlú ọba, UK làwọn ń gbé. Bí Yorùbá ó ṣe ní òmìnira ni wọ́n ń bá kiri. Ayọ̀ Ògúndìímú, ẹ kú iṣẹ́ ọmọ Odùduwà. Mo tún rántí ọmọ ọbabìnrin Adéjọkẹ́ Adélànwá. Ìyá yìí iṣẹ́ làwọn náà ń ṣe lórí àti dádúró ọmọ Yorùbá. Odùduwà nation ó jẹ wọ́n lógún púpọ̀. Iṣẹ́ ni wọ́n ń ṣe tọ̀sán-tòru. Princess Adéjọkẹ́ Adélànwá lórílẹ̀‐èdè Amẹ́ríkà, akíyín ẹ̀ní kábùkù. Yèyé Símisádé Kúkú, ìyá yìí ní obìnrin Oòduà àgbáyé. Wọ́n ń ṣe gudugudu méje yàyà mẹ́fà lórí ọ̀rọ̀ Odùduwà nation. A dúpẹ́ lọ́wọ́ yín o. Yèyé Símisádé Kúkú, Odùduwà ó gbè yín. Ẹ̀ní ṣe lásán. Ojú wa ní òmìnira Yorùbá ó ṣe àní ṣẹ́kù. Aṣojú Odùduwà, mo tún rántí obìnrin bí ọkùnrin. Akéde Yorùbá, Lady Best ni mò ń wí. Ọyádélé Olúwabùkọ́lá mi, ọláàrẹ òní tán láéláé. Lady Best, ọmọ wọn nígboro Ìbàdàn, orílẹ̀-èdè Italy nìyá ń gbé.
máa kéde nìṣó kò ní rí ọ ẹ fún Ṣetán Aníwúrà ti àsìkò yìí nu Lady Best ìròyìn tó dáa là ń gbọ́ nípa yín ẹ kú iṣẹ́ Oòduà yóò gbé gbogbo wa Lady Best ẹ máa pariwo Lady Best nígboro akéde Yorùbá ìṣẹ̀lẹ̀ ṣe ó kúrò láwàdà alàgbà Ṣẹ́gun Afọlábí lórílẹ̀‐èdè Italy ọmọ wọn ní Ayétòrò Èkìtì ló ní ká máa kí gbogbo ọmọ ẹgbẹ́ àgbàṣe pẹ̀lẹ́ ọjọ́ àdálẹ́ tó kárí ayé ìgbìmọ̀ àgbà Yorùbá in diaspora kò ní bàjẹ́ Ṣẹ́gun Afọlábí ní orílẹ̀‐èdè Italy ló ní ká máa kí ẹnìkọ̀ọ̀kan fúnṣẹ́ takuntakun tí ẹgbẹ́ àgbàṣe pẹ̀lẹ́ ti ṣe látàrí òmìnira ọmọ Yorùbá pàápàá jùlọ lórí ọ̀rọ̀ Odùduwà nation Ṣẹ́gun Afọlábí ló ní ká máa kí gbogbo mùtúmùwà aṣojú Odùduwà ọkùnrin kan bẹ Asimiu Jayéọlá Ayílára lórúkọ rẹ̀ ilé Alágọ̀ compound Òkè Àdó nílùú Ìbàdàn ni wọ́n ti bí i ara àwọn ojúlówó ọmọ Yorùbá tó nífẹ̀ẹ́ lẹ́ bàbá rẹ̀ tọkàntọkàn lọ́jẹ́ orílẹ̀-èdè Canada ní Jayéọlá ń gbé ojoojúmọ́ ni wọ́n ń pè wá tí wọ́n ń bá wa sọ̀rọ̀ lórí òmìnira Yorùbá Asimiu Jayéọlá Ayílára ẹ kú àfọmọnìyàn ṣe àwọn ọmọ Yorùbá nu mo wá kí yín nílé Alágọ̀ compound Òkè Àdó nígboro ìlú Ìbàdàn ọkùnrin kan náà tún bẹ Titus Kọ́láwọlé ní orúkọ rẹ̀ ọmọ wọn ní Ìlàwọ̀ Èkìtì ẹsẹ̀ rẹ̀ méjèèjì ló fi dúró lórí òmìnira ọmọ Yorùbá Managing Director and Chief Executive Officer Co-Wed Worldwide Titus Kọ́láwọlé Odùduwà lọkùnrin yìí tọkàntọkàn Odùduwà gbé gbogbo wa lódodo àwọn ọmọ Yorùbá ti ṣetán fún òmìnira ilẹ̀ bàbá wọn ló tún mú mi rántí ọ̀gbẹ́ni wa Ọlọ́runfẹ́mi Adémọ́lá Ọ̀jẹ́wọlé Alabama lórílẹ̀‐èdè Amẹ́ríkà làwọn wà Ìlọ́ra ni wọ́n ti bí i níjọba ìbílẹ̀ Àfìjíò nípínlẹ̀ Ọ̀yọ́ ìròyìn gidi là ń gbọ́ nípa yín pẹ̀lú akitiyan àti ṣe ní òmìnira ọmọ Yorùbá alàgbà Ọlọ́runfẹ́mi Adémọ́lá Ọ̀jẹ́wọlé ọmọ wọn nílùú Ìlọ́ra àwọn tí Alabama nu ní United States of America akíyín púpọ̀ púpọ̀ tó bá a bá bọ́jú bọ́mú tán àgbọ̀nsàlẹ̀ la parí ẹ̀ sí mo kí ọmọ Yorùbá àtàtà kan tó nífẹ̀ẹ́ Yorùbá tọkàntọkàn Prince Káyọ̀dé Ọ̀ṣúnsàmì ní United Kingdom ìlú ọba ọmọ bíbí Òkè Àkó létí Ìjẹ̀bú Òde ní bàbá ní ìpínlẹ̀ Ògùn tẹ́ ẹ bá ń gbọ́ ọmọ ọba Káyọ̀dé Ọ̀ṣúnsàmì ọjọ́ wọn ti pẹ́ nílẹ̀ Yorùbá tí wọ́n ti ń jà fitafita fún òmìnira ọmọ Odùduwà ọ̀rọ̀ sì ń bọ̀ lọ́jọ́ iwájú ọmọọba Káyọ̀dé Ọ̀ṣúnsàmì ní Òkè Àkó létí Ìjẹ̀bú Òde ọmọlúàbí ni bàbá yìí wọ́n sì ní ojú inú Prince Káyọ̀dé Ọ̀ṣúnsàmì ní Director Network Estate Odùduwà Estate and Property Limited ní United Kingdom ìlú ọba Real Estate lọ́jọ́ kí bàbá ó di professional follower ní ilẹ̀ Yúróòpù Amẹ́ríkà àti ní gbogbo Áfíríkà káàbàtà aṣojú Odùduwà lórúkọ tèmi ká tún gbọ́ra wa nígbà míì.